Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ní abá yín. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ wọn ní Kábíyèsí fún Queen Naomi ní diamond ring fún Christmas present wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ṣé àlàáfíà ni ẹ̀wà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí àbá tí subscribe wọ ẹ lọ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí òkè lọ́lá yín máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé gist tí a gbọ́ òun ni pé Kábíyèsí ra diamond ring fún Queen Naomi fún New Year gift àti Christmas gift wọn. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé Kábíyèsí wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ Queen Naomi láti lè jẹ́ kí wọ́n wá sí inú palace padà. Ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n fẹ́ kí Queen Naomi wá sínú palace wọ́n pọ̀ o. Wọ́n pọ̀ gan-an. Kábíyèsí dẹ́ni ṣe ni wọ́n kọjú ìjà sí gbogbo àwọn ẹni yìí nítorí pé wọ́n ní 2024 tá a mú yìí àwọn fẹ́ ìyàwó àwọn àtọmọ àwọn nínú palace. Orí ẹ̀ náà dẹ̀ ni wọ́n ṣì wà, wọn ò tí ì kúrò lórí ẹ̀. So Kábíyèsí ń try láti fi assure Queen Naomi pé ìfẹ́ wọn ó ṣì wà lọ́kàn wọn o. Àwọn ò dẹ̀ yí ọkàn àwọn padà sí ọ̀rọ̀ tí àwọn ń sọ tẹ́lẹ̀. Ìtorí ẹ̀ ni wọ́n fi fún wọn ní diamond ring àti láti fi ensure wọn wípé àwọn ṣì nífẹ̀ẹ́ wọn. So symbol love ni. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí ojú Queen Naomi ti rí pẹ̀lú àwọn olórí yìí. Èyí tó jẹ́ pé ó tiẹ̀ tún ń lọ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ fún yín lórí Mariam àti olórí Rónkẹ́ tí wọ́n gbé Kábíyèsí lọ sí customary court. Allegedly bá ṣe gbọ́ ni o. Èèyàn kan sọ fún mi pé èmi ń sọ pé wọ́n gbé kinní kan lọ sí court, ṣe bóun rí Mariam tó ń jó àti Kábíyèsí. Ṣé Kábíyèsí ń jó ni? Ṣé ìgbà tí Mariam tó invite Kábíyèsí lọ sí parí ẹ̀gbọ́n ẹ̀ náà ní sister ẹ̀, ṣé kán máa lọ? And àwọn nǹkan tẹ́ máa ń test ńgbà mi ó máa ń fọ́ ni. A sọ fún yín pé allege nǹkan tá a gbọ́ ni. Ṣé tí Kábíyèsí bá wá lọ sí parí ẹ̀gbọ́n Mariam yẹn wá mean anything? Àbí ìyẹn ni pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ kó má ṣe continue? So mi ò mọ nǹkan tó yẹ pé ẹ kì í fi ara balẹ̀ láti máa test, ẹ kàn máa test yẹn máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí gist téèyàn bá ṣe ipe èèyàn ń parọ́. A ti sọ fún yín pé allege ni, àbá Kábíyèsí gbé palace. Gist tá a gbọ́ la sọ fún yín. Is either kẹ́ ẹ má wá àbí kẹ́ ẹ wá, is one of the two. Kí ló dé tẹ́ máa bóyàn lórí social media àbí lórí page èèyàn? It's wrong. Èèyàn ń ṣerú nǹkan báyẹn. So bí a ṣe ń sọ lọ o, wọ́n ní Kábíyèsí ni inú àwọn dùn gan sí Queen Naomi. Àwọn ò dẹ̀ lè ever fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. Queen Naomi ní gbogbo ọkàn àwọn ní ìfẹ́ àwọn. Kò sí nǹkan tí àwọn olórí lè ṣe àwọn ò ní padà nítorí pé àwọn ti sọ fún wọn ní àìmọye ìgbà wípé àwọn ò lè do without Queen Naomi. Ẹ̀yin èèyàn lé ìtorí ẹ̀ ní Kábíyèsí fi ra ríǹgì yìí láti fi appreciate Queen Naomi wípé ìfẹ́ àwọn ò kúrò ní ọkàn, ìfẹ́ wọn ò kúrò lọ́kàn àwọn o. Àwọn sì nífẹ̀ẹ́ wọn síbẹ̀síbẹ̀. Gbogbo àwọn olórí gbogbo nǹkan tó ń ṣe kò mean anything, kò lè yọ ìfẹ́ Queen Naomi kúrò lọ́kàn Kábíyèsí. Recently ni olórí Rónkẹ́ òun àti Mariam ń patú. Àwọn fẹ́ gbé Kábíyèsí lọ sí customary court. Ṣé ìyẹn wá ní kífẹ́ Queen Naomi yọ lọ́kàn Kábíyèsí ni? Kábíyèsí dẹ̀ ní kán return bride pride àwọn. Wọ́n takú, wọn ò return anything. Wọn ò ralé, wọn ò kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé ìdí nìyí tí Kábíyèsí fi gbé wọn lọ sí ọ̀dọ̀ àwọn council of Ilé-Ifẹ̀ tí wọ́n dẹ̀ lọ tẹ gbogbo àwọn atrocity èyí tí wọ́n ti commit tí wọ́n lọ tẹ síwájú àwọn council yìí.
so ìgbésẹ̀ táwọn council ìbá máa gbé tá a bá tún gbọ́ a máa jẹ́ ká sọ fún yín a ti sọ so many times àlẹ́jì ní story tá à ń sọ fún yín ẹ máa padà wá ọ̀tọ̀ ní nǹkan tẹ́ máa sọ ọlọ́run elédùmarè á wà pẹ̀lú yín o. So bí kábíyèsí bí wọ́n ṣe ra diamond ring fún Queen Naomi nìyẹn láti fi celebrate Queen Naomi láti fi honour wọn nítorí wípé kábíyèsí mọ rírì Queen Naomi nínú ayé wọn ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó wà nínú palace ni wọ́n wà tó ti ń gbógun recently la gbọ́ pé Láìdé àti Tóbi wọ́n ti ń ṣe kùrùkẹrẹ mi ì fẹ́ ṣe gist yẹn màá kàn sọ ń pa ẹ̀ ni wọ́n náà ti ń ṣe kùrùkẹrẹ wọ́n ti di bestie wọ́n náà ti ń rí wọn pọ̀ wọ́n jọ ń jáde wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ problem àwọn méjèèjì ni ìyẹn ò kàn wá nǹkan tó kàn wá òun ni pé kí kábíyèsí kan mú ìyàwó wọn padà wá sínú palace nǹkan táwa ṣì ń dúró dè nìyẹn tá a ṣì ń dúró dè a dúró sórí ẹ̀ àwa ò lè kúrò lẹ́yìn Queen Naomi àwa ò ń ṣe ẹni tó yẹ pé wọ́n á ṣekú wọ́n á ṣẹyẹ àwa wà lẹ́yìn Queen Naomi ni a dẹ̀ máa wà lẹ́yìn wọn ni a ní ever kúrò lẹ́yìn Queen Naomi ó di ọjọ́ tí Queen Naomi bá wá sínú palace yẹn kí a tó dẹ̀yìn ká tó sọ pé okay a ti ṣẹ́gun àwọn ọ̀tá wọn nígbà tí kábíyèsí fún Queen Naomi diamond wọn láwọn olórí wọn ń bínú ń pẹ́kẹ́ tó bínú kábíyèsí ti sọ fún yín ẹ kó nu palace àwọn ẹ takú síbẹ̀ nǹkan tójú yín bá rí ẹ máa fara mọ́ náà ni so ẹ̀yin èèyàn lé gist tá a mú wá fún yín nì wọ́n ní inú kábíyèsí dùn láti fún wọn inú Queen Naomi náà dẹ̀ dùn láti gbà so ọlọ́run elédùmarè á ràn kábíyèsí àti Queen Naomi lọ́wọ́ ìfẹ́ tó wà láàrin wọn ayé àti àwọn èèyàn burúkú wọn ní bàjẹ́ ẹni tó bá lò máa dàrin wọn rú honestly bí mo ṣe ń gbàdúrà lẹ́nìí ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ọlọ́run máa bá wa fi wọ́n pamọ́ ni nítorí pé woman yìí kò ṣe bí sí anybody ó wà lórí òótọ́ ni ẹni tó bá dẹ̀ ti wà lórí òótọ́ làwa máa tẹ̀lé so kábíyèsí ẹ ṣe fún diamond ring yẹn o God Almighty will bless you gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o òkè lọ́lá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ọdún tuntun 2024 yìí ìdùnnú ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ owó ọlá ló máa mú wá fún yín ní àṣẹ ọlọ́run àti èmi náà please share this video like and subscribe God bless you.